Lizzy Anjorin, mo wá sínú DM mo wá fún ẹni voice note yìí torí mi ò ní fi tèmi ṣe ọmọ náà láàrán sí náà. I will come to you directly and I will talk to you one on one. Wọ́n ní tí ṣìgìdì bá máa tẹ́ á ní kó mú òun lọ sódò láti lọ wẹ̀. Liz, I don't want to have any issue with you. Neither do I want you to have any issue with me. We both are two parallel lines that can never meet. The way you do your stuffs, the way you handle your things, the way you interact with people, the way you mingle with people, the way you come for people is not my way. And I do not want to have anything whatsoever to do with you. I've known you for over 2 decades. We are not friends. We are not even acquaintances. And for that reason, ni mo ṣe ń sọ fún ẹ that I do not want to have anything to do with you. Video tó kọ́kọ́ ṣe tó fi call me out, that was after tí mo bímọ, before ìjọ òkú tó ní mo lọ sórí kinní kan Exabog, mo lọ ń fi kinní kan mo lọ ń rẹ́rìn lórí comment section Exabog nígbà tó bímọ títí ẹ. I don't understand how that is your business. Nǹkan tó pa mí lẹ́rìn tí mo fi rẹ́rìn tí mo fi icon ẹ̀rín síbẹ̀ might not even have anything to do with you. I don't even remember the so-called post you're referring to, but let's just keep that aside. Ṣó ti yé ó ló fẹ́ wá kí mi, mo dẹ̀ sọ fún ẹ honorably that I do not want you to come and visit me. Kò ṣe torí pé mo ní ẹ sínú àbí torí pé à ń jà, but torí pé your Franca's family, I don't want them to use the opportunity of the fact that you came to say hello to me kọ́ wá máa fi yẹn gbé oríṣiríṣi ẹjọ́ lórí social media. I do not want that for myself and my family. I told you that point blank. Showari, yeah, I sent you a prayer message lórí kíní Exabog because I feel that is what you need. Sure, you understand? And I never insulted you, neither did I curse you. Now, let this be the very last time in your entire life to ma ever dárúkọ or refer ọmọ mi sí any video or post or whatever tó bá ṣe. Ṣó mọ̀ pé mo pẹ́ kí n tó bí tèmi, wèrè ọlọ́mọdé lèmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. I repeat, Lizzy Anjorin, èmi Dayo, Amusa, mo send voice note mo sọ fún ẹ. Let this be the last time to ma ever ṣe any post tó dẹ̀ máa dá orúkọ àbí tó máa ní nǹkan kan tó máa mọ́rọ̀ ọmọ mi tí máa ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ mi nínú post tó bá ṣe. Liz, tó bá dán irú ẹ̀ ní àṣà, màá jáde fún ẹ, ṣùgbọ́n mi ní jáde fún ẹ lórí social media. Èmi ò kí ń ṣe social media drama. You know me very, very, very well. Èmi máa ń sọ ojú abẹ, máa ń sọ ní kò ní. Màá wá fún ẹ lọ́nà tó ò ní like. Sọ̀rọ̀ mi yẹ, so má wá jẹ́ ká dọ̀tá ara wa. Ẹni tí mọ́tò bá gbá, òun kọ́ ló máa mú nọ́mbà o. Ṣó ti yẹ, fi àpọ́nlé ẹ sórí àpọ́nlé ẹ. Dúró láàyè ẹ, pọ́n ara ẹ lé. Mi ò tabá ẹ, má tabá mi. Gbogbo nǹkan yòówù tó lè wùn ẹ́ ló lè sọ lórí social media. Ìwọ ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ. I cannot crucify you for your actions, but I am giving you, this is the very first time and the last time I'm going to say this. Tó bá ń ṣe gbogbo fídíò àbí bá ń tẹ gbogbo post ẹ, tó bá refer sí ọmọ mi in any form, Lizzy Anjorin, I'm very sure you just don't want us to go my own route, because route titi ẹ ó messy, kò dé make sense. Èmi ò ní bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́rọ̀ ẹni mo sọ fún ẹni tí wèrè bá ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà mọ́tò o. Má jẹ́ kémi àti ẹ má jẹ́, sorry baby, má jẹ́ kémi àti ẹ má jẹ́ ká wojú ara wa. Sọ̀rọ̀ mi yẹ, mo kàn ní kí n send voice note yìí ni, mi kò yẹ mi ìrànyàn kankan, mi ìpèyàn kankan. Bó kò ṣe wá sọ́kàn mi, òun ni mo ṣe pè ẹ́, ni mo ṣe ní kí n sọ fún ẹ. Ká ní mo ní nọ́mbà ẹ ni, màá pè ẹ́ directly ni, mi ní send voice note. But àìní nọ́mbà ẹ ló jẹ́ kí n send voice note yìí torí mo mọ̀ pé ó máa gbọ́. So Lizzy Anjorin, I repeat myself, my main reason of this voice note kò ju pé má fi ọmọ mi ṣe video karamo àbí message karamo tó ń ṣe lórí social media. Rachel, please come and take this boy. Má dán wò, tó bá dán wò wá dán tán o. Gbogbo àwọn tí ó mú ẹ lọ máa bẹ́ẹ̀ káàánú o. Ìwọ náà kúkú ti sọ.
mi ti ẹ̀ mọ̀ pé audio yẹn ti pause because mo rí pé gbogbo àwọn nǹkan tí mo sọ lọ́wọ́ ẹ̀yìn yìí kò sí èyí tó máa rí gbọ́ nínú ẹ̀. So like I said, èmi wá sínú DM ẹ, mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́ ni. Tí n bá ní nọ́mbà ẹ lọ́wọ́, máa pè é directly ni. Kò ní jẹ́ voice note ni mo máa send ẹ. But unfortunately, mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́. That is why I'm sending you this voice note. Torí pé mo rí pé ibi báyìí náà ló ti bá mi chat the other time tó ló fẹ́ wá sọ́dọ̀ mi. So now, I'm saying it for the last time, Lizzy Anjorin. For whatsoever thing tó bá ń ṣe lórí social media, for whatsoever video, post ni o, whatever o, má ever involve ọmọ mi. Sórí èyí tó post recently tó ń sọ tó pè mí ní imbecile, tó sọ pé èmi ṣèkómọ ìyá àti ìyá ọmọ àbí bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó, pé bóyá mi kọ́ ló lọ́mọ. Mi ò mọ̀ bóyá wọ́n ló lọ́mọ ni, bóyá wọ́n ló gbóyún, bóyá wọ́n ló bí ni, kò yé mi. Mi ì dẹ̀ mọ̀ bóyá ọkọ ẹni bàbá ọmọ ní báyìí ní ìsìn, kò yé mi. Tó fi feel wípé àwọn tó jẹ́ ìyá ọkọ àmì ọmọ àti bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó. But even at that, problem ti tiẹ̀ nìyẹn. I don't owe you any explanation, neither do I even need you to even understand anything. O sí ń bẹ̀, o matter láti mọ what's up tó ń lọ. Like I said, you are not my friend. You are not my acquaintance. I can't even remember calling you a colleague. Sure, you understand? You are just there, and I know you exist. And for that reason, I've never crossed your path, and I don't think you have ever crossed mine until eléyìí tó ṣe fẹ́ tọwọ́ bọ̀ yìí. And I'm telling you for free. Baby, I'm telling you for free. Eléyìí tó fẹ́ tọwọ́ bọ̀ yìí, o ò ní rí nọ́mbà mú o. So má jẹ́ ká lọ sí route yẹn o. So to understand? And I don't even see any reason why you are involving me in anything you are saying or you are doing. I'm sure now. I'm sure now. I don't understand. Because the other message to send in wá rí pé mi ò dẹ lóhùn. Only you've done a lot of things to destroy the enemy that plan to destroy me. Kí n tiẹ̀ pẹ̀lẹ́ enemy mi. Jọ kítẹ̀rẹ̀ tó ń plánù láti bá mi destroy àwọn enemy mi, ta ló bí òbẹ́ ń ṣẹ́ tó yẹn. Ìwọ rántí tiẹ̀. O ti get. Ìwọ fi tèmi lẹ̀, má dá sọ̀rọ̀ mi, má bá mi lé enemy, má bá mi mú ọ̀tá, má bá mi mọ́rẹ̀, má ṣe nǹkan kan mi rán iṣẹ́ tó yẹn. Ìwọ rántí tiẹ̀ níbi tó ti ya gbàgbélébù ti tiẹ̀. O get, má gbé ọ̀rọ̀ ti tèmi sórí kó fa tiẹ̀ lọ́wọ́. Mi ò fẹ́ fún iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. So to understand, tó bá feel pé anything wà tó àbádúrà kan wà tó ẹ gbàdúrà yẹn lọ́kàn ara ẹ, kó bó dẹ̀ ṣe ń gbà yẹn kẹ̀dẹ̀rẹ̀, ìlọ́po 10 àdúrà tó bá gbà yẹn ló máa jẹ́ ti àtàrà ọmọdọ́mọ àti gbogbo ẹbí ẹ. So to understand, because tó yàn bá tó, of course tó bá nà ká àdúrà sí yàn kan 9 tó kù gbogbo tiẹ̀ ló máa jẹ́. So tó bá jẹ́ pé yẹn ló fẹ́ ṣe gbàdúrà, o lè gbàdúrà, má worry, bó ṣe gbogbo ọwọ́ kan àdúrà tó bá nà sí mi, gbogbo 9 tó kù, in fact gbogbo 19 tó kù pẹ̀lú tẹsẹ̀tẹsẹ̀ ajẹ́ títí ajẹ́ tàwọn ọmọ àti ẹbí ìwọ náà. Kíní tó bá fi wọ́n fẹ́yàn kan náà fi ń ṣe kíní kan fẹ́yàn kan àbí báwo lè máa ń sọ Yorùbá. I'm very sure you understand. You know Yorùbá very well. So òjò tó rí tọ́lọ́hún mẹ́nu kúrò lọ́rọ̀ mi. Ṣó ti yẹ mẹ́nu kúrò ní ọ̀rọ̀ èmi Dayo Amusa. I don't want to have anything to do with you. I don't want us to cross paths. I don't want to get involved in your ish. Tí o bá kí n ṣe fídíò tó ṣe lẹ́yìn ìgbà tí mo bímọ, mi ò rò pé mi àti ẹ lọ́rọ̀ kankan yòówù. Bọ̀ mo kọ̀ rí pé pẹ̀lú fídíò tó ṣe yẹn wẹ̀ ọwọ́ Ọlọ́run ló ní ìdí ni mo ṣe gbàdúrà fún ẹ. Post tí mo dẹ̀ post sábẹ́ Hexabog, àdúrà ni mo ṣe fún ẹ. Mi ò bú ẹ, mi ò pè ẹ lórúkọ, mi ò pè ẹ ní nǹkan tí Ọlọ́run ò dá ẹ. Ìwọ ń pè mí imbecile tí ò bá ń ṣe pé bóyá ìkọjá àyè. Tí ò bá ń ṣe ìkọjá àyè, bó jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan. Because mi ìfẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ nǹkan tó máa trigger ẹ. You understand? Your mental health is very, very important to me. So I don't want to say things that will trigger you. Débi tó máa wà ẹ̀jì, àbí tó máa you know, tó máa tàrẹ ò ní balẹ̀, tó máa tún lò long set green light láti defending nǹkan tí o ṣe. I don't want to stress you. So I'm not going to reply to every other thing you say. Mo kọ̀ wá bá ẹ ni. Okay, jẹ́ kí n tẹ̀ tún sọ báyìí, mo wá bẹ̀ ẹ ni. Lizzy Anjorin, mo wá bẹ̀ ẹ ni. Ṣó gbọ́ o, jẹ́ kí n sọ pé mo bẹ̀ ẹ́. Kó má dàbí pé mo wá wọ̀n ẹ.
mo wá bẹ́ẹ̀ ni. Balu man bọ̀ ló máa ń sọ pé ó ń bọ̀ àwọn landed. And it is a video about Lizzy Anjorin and the party Dayo Amusa had for her son last weekend. Yeah, nínú video yẹn lánàá tí mo rí video Lizzy mo kọ́kọ́ rí. Mo rí tí Lizzy ń ṣépè gan fáwọn tó lọ síbẹ̀ yẹn. Kò ń ṣépè ó ń condemn party yẹn. Mo wá rò sínú pé why tí Lizzy ṣe máa condemn party yìí pé kò ń ṣe gbogbo ajá tó bá dì o. Tó lórin kan ṣe tó ń kọrin. Ẹ jẹ́ kí n play video yẹn kẹ́ gbọ́. So mo wá rí reason tí Lizzy ṣe bọ́ta tó fi ń condemn party yẹn. Ẹ jẹ́ kí n play video yẹn fún yín kẹ́ gbọ́. Ẹ máa gbọ́ o. So tí bá ti play ẹ̀tọ́ máa sáré sọ nǹkan tí mo fẹ́ sọ bí. Àwọn warriors tán bá wá fún wa, a máa wá fún wọn. Lizzy wá bọ́ta. Ẹ máa gbọ́. This was Lizzy's response. Ẹ jẹ́ kí n sáré play náà. Kí n tó sáré sọ̀rọ̀ lórí video yẹn. Dẹ́ ló káyá mátá títí yín ti ta. Ó ga o. So ẹ lè lọ ra ọmọ kẹ́kọ̀ọ́ dákẹ́. Àfi tẹ́ bá gbọ́ tààrin orí yín. Ẹ yá wèrè gan o. Ẹ̀yin bunch of alápá má ṣiṣẹ́ yẹn. Let me quickly explain what is happening here. Ó ní ọbẹ̀ tí baálé ilé ò kí ń jẹ, ìyáálé ilé ò kí ń sè. Ẹ lọ sí party ọmọdún kan. Ẹlẹ́yin olórin yẹn bẹ̀rẹ̀ sí ní kọrin. Ó lẹ́yìn warriors tó bá wá fún wa, a máa wá fún wọn. Gbogbo àwọn ẹ̀pọ́ ní kálukú ló ní àwọn fans ẹ̀ tó dẹ̀ fún àwọn fans wọn lórúkọ. Ṣé ń gbọ́ mi? Ẹ wá débẹ̀, ẹ wá sọ pé ẹ̀yin warriors tó bá wá fún wa, a máa wá fún wọn. Lizzy wá bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣépè lánàá. Ẹ sọ pé ó ń ṣépè. Ẹ̀yin ò gbé pé ẹ̀yin lẹ kọ́kọ́ lọ tọ́jà ẹ̀. Mo wá rí táwọn kan sọ pé ṣé Lizzy náà ò kí ń dárúkọ Ìyábọ̀ ni? Ṣé Ìyábọ̀ ló ń ṣe party? Ẹ má jẹ́ ká máa ṣe báyìí. Wọ́n ní ká tó dáyàn lówó ká fi rura wa rò. Ẹ má sọ pé torí ẹ kórìíra èèyàn. Ẹ má sọ pé torí ẹ fẹ́ gang fight. Kẹ wọ́n má sọ pé torí ẹ máa rí òótọ́ ẹ ní sọ. Oní party lọ ṣe party. I am sure lánàá yẹn gbogbo àwọn tó wà lórí stage tó ń jó yẹn gbogbo wọn kọ́ ló máa wà comfortable pẹ̀lú nǹkan tí olórin yẹn kọ. Gbogbo wọn kọ́ because I could see the countenance of someone like Mercy Aigbe. Tó bá jẹ́ pé party Ìyábọ̀ ló ń ṣe ẹ lè má dárúkọ warriors ńbẹ̀ ipe torí Lizzy ń dárúkọ Ìyábọ̀ but party Dayo Amusa ló wà yẹn party ọmọdún kan ló ń ṣe. Why are you singing at a party? Tẹ wá sọ orin bẹ́ẹ̀dì ọmọdé tẹ sọ di ìjà ṣó lórí burúkú ni. Kí ló ta máa ń ṣe báyìí náà? Bẹ́ẹ̀ ni that stupid boye best ó lọ sí party ìyá Wàsíù Njọ́sí ó ń ṣe tòkú ìyá àgbàlagbà tó ti kú. Bóyè bẹ́ẹ̀ sí mú máìkì ó bẹ̀rẹ̀ sí ní kọrin òwe àwọn tó bẹ́ẹ̀ kọ́ máa gborí wọlé wọ́n náà ń ṣe tòkú ìyá arúgbó. Bóyè bẹ́ẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní kọrin òfò ó ń kọrin ìjà ó ń kọrin ọmọ ọ̀tá. Kí lẹ rí tí Wàsíù ṣe? Wàsíù gba máìkì yẹn lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin fáwọn ọmọ ẹ̀. Ẹ má jẹ́ ká máa ṣe báyìí. And to crown it all, Dayo Amusa was there. Dayo Amusa could have blinked the musician. Ipe, please, not here. Please, this our enjoying be by ni. Our jam be by. You know, and you all are saying, hey, Tori won, basic party wo. I'm not here to side anybody, but I am here to call a spade a spade. Ẹ má jẹ́ ká máa ṣe báyìí. Ẹni tí ò bá tọ́jà wa, ẹ má jẹ́ ká wá fún. You will only see me if I go for people. Tí bá update fáwọn èèyàn, àwọn tó ń wá fún mi ni máa wá fún. Mi ti ẹ̀dẹ̀ ń dá wọn non-entities lóhùn. I talk about this yeye British. Ṣé you understand? Lizzy ò wá fún yín, jẹ́jẹ́ ló jókòó. Ẹ lọ sọ pé àwọn warriors tó bá wá fún wa. Ìwọ lórí burúkú tó ń kọrin yẹn. Ṣé Lizzy mú ẹ̀rí ni? Ṣé Lizzy mú ẹ̀rí ni? Ṣé orin ìjà ló ti ṣe bí wọn náà láwọn ọmọ tiẹ̀? Ṣé ibi tọ́mọ ọlọ́mọ ti ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ọmọ tọ́lọ́ máa bá mi wò tó máa bá mi dá sí? Tó máa bá mi protect? Tó yẹ pé orí burúkú tí gbogbo yín ń ṣe kò ní mọ́mọ lọ́mọ? Ẹ ń ṣe bẹ́ẹ̀ dè fọ́mọ? Ọ̀rọ̀ Lizzy lẹ lọ sọ bẹ́ẹ̀. Ó ti sọ pé Lizzy ni oúnjẹ àárọ̀ yín, oúnjẹ ọ̀sán yín, oúnjẹ alẹ́ yín náà. Ó ti sọ pé Lizzy ni. Because why can't you let sleeping dog lie? Ẹ jẹ́ kájá tó dákẹ́ kó sùn náà. Why are you not doing this? Ẹ lọ tọ́jà ẹ̀. Tó bá ti wá respond sí yín. Ẹ máa sọ pé Lizzy tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń ṣe pé come on now. Ẹ jẹ́ ká máa sọ́tọ̀ náà òótọ́ ni ò jẹ́ kí gbogbo yín kẹrí bá ti ṣe kẹrọ́nà gbégbá Nàìjíríà yẹn. Òótọ́ ló ń jẹ́ kẹ wà bẹ́ ṣe wà yẹn náà. Àìṣòótọ́. Ibi tí Lizzy bá kù sí, I will tell her. Èmi ò wọ́n anybody but at this moment ẹ̀yin lẹ jẹ̀bi. Ẹ ń ṣe party ọmọdún kan.
many people don't won't expect orin tó lórin máa kọ lóòótọ́. But you people should have winged her and tell her that, please, this is not a battlefield. This is not where to come and settle scores. This is my child's birthday. What is wrong is wrong. What you displayed there on Saturday was all shades of wrong. Ẹ jẹ́ ká bára wa sọ tọrọ. Ọmọ káàárọ̀ oòjíire kan náà ni wá. Tá bá ń ṣe báyìí fúnra wa. Báwo la ṣe fẹ́ ṣe fáwọn outsider? Ẹ wá wá tán, ẹ lóyìnbó wà racist sí. Eléyìí tí gbogbo yín ṣe yín kọ́. Tí Lizzy ò bá dárúkọ yín fi Lizzy sílẹ̀ náà. Ìyábọ̀ àti Lizzy ló mọ nǹkan tó pa wọ́n pọ̀ tó fi ń jà. Gbogbo yín ṣàlàyé kẹ́ máa gang fight. Ó show cowardness yín náà. Ó show cowardness yín. Ẹni torí wọn pè sí party wo. No, party wo no make it make sense. Ṣọ́pọ̀ wọ́n bẹ̀ ni. Beautiful party, fair enough. Ṣùgbọ́n gbogbo yín ẹ lọ change makeup artist yín. Táwọn ọmọ Igbo bá kun ojú, àwọn ọmọ Nollywood English tán bá kun ojú wọn ẹ ní rí òróró ńbẹ̀ tán máa fi ṣe party tán. Gbogbo yín ẹ tí ìwọ́nu party tá ìwọ́nu party. Ojú yín ti gbogbo makeup ojú yín ó ti dàpọ̀. Ẹ wá look dirty pẹ̀lú white top tẹ́wọ̀. Ẹ look smelly, ẹ look unkempt. Ẹ look trashy. Ẹ wá nítorí wọn pè sí party. Ṣé party lẹ tún fi ṣe pepper dem ń sìn níṣẹ́ ṣíere ni. Tí lot of people tí kò pọ̀ táwọn ọmọ inú yín tó fi ṣe pepper dem. Abájọ náà Trump ti rí yín náà kó tó sọ pé Nigeria is a country of particular concern. Ṣé wá tẹ̀yìn wù yóò jọ ìwà particular concerned? Ẹ̀yin bunch of non-entities. Ẹ rí bí gbogbo yín ṣe rí. Ìgbà ò yẹ yín mọ́. Ẹ lo cream gan dán. Ẹ rí wọ́kọ̀ wọ̀gọ́ ẹ look wọ̀wọ́. Ẹ lọ sí bẹ́ẹ̀dì ọmọlọ́mọ. Ọmọlọ́mọ ṣó lè jẹ́ ọmọ tí kẹ́ máa kọrin ìjà ń bẹ̀. Wọ́n wá ń kọrin the caution musician yẹn. Ẹ wá ní Lizzy tún ti ń ṣépè. Ẹ̀yin lẹ lọ fọwọ́ nǹkan tó wọ yóò tó. Ẹ̀yin lẹ lọ fi gàngàn fà now. So please, let's sleeping dog lie. Tí Lizzy bá wá fún ẹ, wá fún. Tí Lizzy ò bá wá fún ẹ, má wá fún. Please. Ẹ jẹ́ ká respect ara wa. Ẹ sọ pé torí ẹ like èèyàn kan. Àmì ìwà Ìyábọ̀ tí gbogbo yín ń gbèjà yín. Kò ṣe pé like Ìyábọ̀. You are just doing it because of Lizzy. Just because every one of you have one particular enemy, which is Lizzy Anjorin. That is why you are gang fighting. Not that you love Ìyábọ̀. Tẹ́ bá love Ìyábọ̀ ni. Ìyábọ̀ gbé làbákẹ́ olóṣó síta. Mélòó nu yín ló bá promote eré ẹ̀. Ọmọ ẹ̀gán ìgbà tó gbé làbákẹ́ olóṣó síta. Ẹ promote ẹ̀ náà. Ṣé ẹ bá share eré ẹ̀ ni. Ṣùgbọ́n tó bá ti ń jà ẹ máa bá share. Tó bá ti ń bá Lizzy jà ẹ máa celebrate ẹ̀. Ẹ máa gbé mọ́ra. That is not friendship. That is evil witchcraft. Meet them witchcraft. Long pé. Ẹ̀yin nonsense and ingredient people. Ẹ kó sí dànù. Ayé ò yẹ yín mọ́. Èṣù of London. Mo ń bọ̀ fún wọn o. Ọ̀nàlùjọ ó denounce ẹ. Ìwọ lọ wo Abuki Oshin. Wàá fẹ́ lá. Mo ń bọ̀ wá analyse ọ̀rẹ́. Then kí ló kọ lady? Sophia Momodu, I'm coming to analyze you as well. You are always putting updates. Tó bá ti rí pé Chioma àti Davido ń ṣe nǹkan, I'm coming. Mo ń bọ̀ fún yín mo ti dé.